farabalẹ̀ Ọlọ́run fẹ́ gba sọ yìí lára ọmọ àfa rẹ̀ iyì rẹ̀ bọ̀ ó ní gba yìí má ọmọ rẹ̀ ó sì ní gbà wọ́n á ní Mudiru sẹ́ ọ bàbá tó bí wọn lọ́sọ̀wọ́ di bó ti dà tí Mudiru bá wà mú irin tí wọ́n fi gún ọ ẹ̀ kó ní yẹ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ torí tí mo rí lára bàbá tó bí wọn tó bẹ́ẹ̀ wàlẹ́ àlùkùwà ta ló ń tọ̀hún tí Mudiru sẹ́ ẹsẹ̀ wo lọ́sẹ̀ kó wa ẹni bàbá lágége tó ní bá sẹ́ tí ọba lè jáde kó sọ orú ẹsẹ̀ tó sẹ̀ ń wàláhì làásìmù kò ní pàdé ìyọnu Ọlọ́run lára sí káàdà ẹsẹ̀ wo lọ́sẹ̀ ọ ṣé kí bọ́lọ̀ ti ṣe wọn tó jòkó lérí àga bàbá wọn ẹ̀yin tẹ́ kéwú lọ́dọ̀ bàbá wọn ló yẹ kẹ́ ẹ súgbà rẹ̀ ẹ wá lẹ́ pa ọmọ àfa àti ẹ̀yin sì fẹ́ kọ́ ọmọ tí yín ó yé gbogbo ọmọ yín ò ní tó ọ̀kan nígbà tẹ́ bá kú tán wọn ò ní ṣe pè lọ́mọ ẹ̀yin náà ti wojú ayé yín pé àwọn tẹ́ ẹ fẹ́ fi jàlí bàtọ̀la lójú yín ayé wọn ti ń bàjẹ́. Subhanallah. ẹlòmínà sì ti mà ọyà ara ọmọ ẹlẹ́wé pé torí wípé àga tó ń wáyé òun nìkan lòun ó lò lẹ́yìn rẹ̀ tí wọ́n ní ká tó ń lò ní tọ́ba ti kú ọmọ ẹ̀ ọ̀sọ́ ọmọ tí ó jòkó ń bẹ̀ wọ́n. òun náà kálukú náà yà á rán ọmọ léwe ẹ lọ lè kàwé torí wípé ń bi àwọn ń jẹ́ lọ yìí àwọn òrò wípé yọ sẹ́kù fọmọlé yà yìí ẹjẹ́ àwọn wo bẹ́ẹ̀ ni bọ́ yóò lè sẹ́kù ń bẹ́ẹ̀ ni ibi ó wo ni náà ó lè sẹ́kù ń bẹ́ẹ̀ àmárù yìí tí wọ́n ń gbà àwọn kọlọmọ rẹ̀ ó gbà. wáàsí ni tọ́ba wù ọ́ gbọ́ tọ́ba farabalẹ̀ tọ́ba wù ọ́ má gbọ́ oníwàásí lẹ́yìn náà àfa lẹ́yìn náà ẹ̀pẹ̀ yìí náà ẹ̀ máa gbọ́ wáàsí má jẹ́ ọjà pé wọ́n nìkan lọ́mọ sí wáàsí wọ́n náà máa gbọ́ anabi ni kisa abe kan ka Abdullahi ibn Mas'ud ikra alayya al-Qur'an kí n ka al-Qur'an fún yín wa alayka unzila ìwọ ni wọ́n sọ kalẹ̀ oníbẹ̀ ni uridu an asma'ahu min ghayri mo fẹ́ kẹ́lò mi ò tún ká fún mi kémi náà ò lè fi ronú ọ̀rọ̀ ọmọ àfa rẹ̀ kí ló lè ṣe fún ọ gbogbo ọmọ kéwú tí ń bá sọ pé Mudiru sẹ́wọ̀n ẹ̀sán ni àfa àbí wù sẹ̀mí eré rẹ̀ dàrú bó ti wú ẹ̀ gbogbo ẹnu mi sọ wọ́n bó ti wú ni ìwọ gán ti sẹ Ọlọ́run tó ní ọ kẹ́nìkan á ní Fatima ọmọ ànábì sẹ ẹ̀rí bó ni ó tọ̀ ń dàrú. Allahu alayhi wa sallam. ọmọ rẹ̀ Fatima sẹ̀wọ̀n kí ẹ̀ wá lóun fẹ́ wú ibẹ̀ ni tẹ́pẹ́ ń jọ́ tí bàbá Sheikh Ádámù kú sẹ́ẹ̀rí ọlọ́run máa fẹ́ràn sí Ádámù ni èmi ọgbà kọ́ máa kéwù kan fẹ́ wọn o àwọn tẹ́mi rí tí wọ́n fẹ́ wọn làwọn tí wọ́n ti ní ṣọ́ọ̀bù tiwọn kí bàbá tó kú bàbá Ṣéwù Yàyà ti ní ṣọ́ọ̀bù wọn kí bàbá tó kú Ṣéwù Ṣòkúlùrù ti ní ṣọ́ọ̀bù wọn kí bàbá tó kú bàbá Ọláwùmí ní kí bàbá tó kú àtàwọn bàbá wa gbọ́lá gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti ní ṣọ́ọ̀bù kí bàbá tó kú àtàwọn tí wọ́n náà mà àmọ́ pé bàbá kú tán ẹsẹ̀ ń sí ṣọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ tí ń bẹ àwọn jàmáà Sheikh Ádámù àwọn ọmọ kéwù Sheikh Ádámù ló ń kálukú kó wọn wá sẹ́ nǹkan kan kù ń bẹ̀ mọ́ ẹni ó ní ìyá yín ti lọ ọ̀parí náà nù ẹjẹ́ àwọn olè ń nàró tiwa ọmọ oní nǹkan wọ́n wá jókòó wọn ọba nkankan bàbá tó ní ọba nkankan mọ́ bàbá wa bẹ̀rẹ̀ ṣe wọ́n wá lọ bí sáré bàbá wọn pé iṣẹ́ rẹ̀ tó gbé kalẹ̀ mo fẹ́ tún ṣe wọ́n ti kó gbogbo ẹ̀ tán àmọ́ mo fẹ́ tún ṣà padà tọ́ba yẹ pé bẹ́ẹ̀ lọ́lọ́run gbà yín lẹ́rú tẹ́ ẹ sì ṣe ń torí tọ́lọ́run tẹ́ ẹ bá tẹnìkan jẹ́ ìgbà ẹ fi lò 40 ọdún lẹ fi lò yà yín tọ́ba yẹ pé tọ́ma kéwù kan tọ́ wọn yín bàjẹ́ mo fọlá ayé tọrọ mo fẹ́ tún sa kọ́lọ́hún kó jọ fún mi òun ló kó jọ yìí. Bàbúsí bí ní. ń bọ̀ àbá ń bọ̀ òun ló kó jọ yìí. gbogbo àwọn tí ń wá tafsiri nínú Markaz ni kìí ṣe àwọn tí wọ́n wá lójú ayé Sheikh Ádámù. ọgbọ̀n ọdún ti lọ gbogbo àwọn tí ń wá látòkọ́ dúró ìtẹ́rí tí wọ́n wọ́n tán tẹ̀lé Mudiru kí wọn yàtọ̀ fáwọn àfà tí wọ́n bá bàbá ṣe tí wọ́n ṣe tó ń bá bàbá tó ní ṣe àwọn aláwọn jẹ̀mọ́ àtàwọn ọmọlékéwú gbogbo ọmọlékéwú lójú ayé Sheikh Ádámù kọ́rọ́ wà ń bẹ̀rù ni ma bàbá àtòní ni wọ́n bàbá àtòní ni bàbá yẹn pọ̀rọ̀ ẹ̀ sí la ní gbogbo nkálukú fi ń tọ̀ wá padà ọwọ́ àṣà nǹkan bàbá wọn jọ ọtún wá pọ̀ ju ti ìgbà tí bàbá ń bẹ lọ nígbà tí wọ́n wá ń fẹ́ kúrú ẹni báwọn kú ń bẹ
irú hasu tọ́lọ̀ ń fún wa ní ta ló tún fún ma àwọn nìkan náà ló fún àbí ká bíbẹ̀rẹ̀ Ọlọ́run sí o gbogbo ẹni tí ṣe Ádámù tó wọn àti òní pàdé dáadáa lọ́pọ̀ nínú ọmọ akéwù bá a ti wí òun náà ní bẹ́ẹ̀ ń bò mí náà níbi tí o sí tí ó ràn bàbá yẹn gí àwọn bàbá alájí àgbà wọn bàbá wa wọn wà sí àgbáyé wọn àtàwọn bẹ́ẹ̀ àtàwọn bàbá wa kọ̀ ká gí wọn nínú ọmọ akéwù bàbá wa alájí àgbà ọmọ akéwù ni wọn tọ́já sí wípé bí wọ́n ti kú láyé wọn àfa àwọn sì mọ́ra àbá wọn. Masha Allah. O sì mọ̀ pé ṣé Ádámù mọ́ra àbá ṣe wù yàyà ojú ayé ní ti mọ́ra àbá pé yàyà rè agbájá mi yàyà mu Ọlọ́run fèrè jì mí hikaya tàmí rè wò àbá ní yàyà agbájá mi ó mu mo ní ọ sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì ló sì dààmú gbogbo lẹ̀ yàyà bọ́lá ń bá bí mi pé kí ni mo fi màmí ṣe tí yàyà yìí náà tó bàbá wí bẹ́ẹ̀ bàbá ní ẹ bá ń kíbò sí ó lè ẹ ara lọrin ẹ bá kíbò sí ó lè àyàn ni ó lè ẹ bá ń wí bẹ́ẹ̀ wọn ni ó lè yàyà yìí ló lè o gbogbo alibarika tó yẹ kí n lára yà mí a sì lè yàn alẹ́ fọṣọ fún yà mí ó sì kó gbogbo yàtọ̀ máa ń lọ. subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.